padà sórí ètò Miliki Express gbogbo tó ń wò mí nínú ilé fún àǹfààní àwọn tí wọ́n ṣe darapọ̀ pẹ̀lú mi bàbá mi Bòsíọlá ni wọ́n ṣe sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan mo dẹ̀ lérò pé ẹ gbádùn ọ̀rọ̀ ìyànjú tí wọ́n bá wa sọ Ọlọ́run sì wà láàyè síbẹ̀ ẹ̀yin pé bàbá mi Bòsíọlá ẹ mọ̀ pé Ọlọ́run ó wà láàyè síbẹ̀ gbogbo ẹ̀yin tèmi nínú ilé ẹnikẹ́ni tí ìwọ bá ti nípa láti ṣe ìrànlọ́wọ́ fún ohun gangan lẹ́nì kejì rẹ dákun tọ́jú rẹ o ṣó mọ̀dí àmọ́ ẹni tí Ọlọ́run rán sí èèyàn àdẹ̀mọ́ èèyàn tí Ọlọ́run rán sí wa lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo ṣe àyájọ́ ọjọ́ ìbí àwọn èèyàn pè mí wípé Lara Olubo níbo ni mo ti ṣe pàtí níbo ni pàtí wà níbo ni màá ti káwọn èèyàn lẹ́nu jọ mo ti sẹ́ láti lọ ṣe ọjọ́ ìbí mi pẹ̀lú àwọn ògo wẹrẹ wọ̀nyí àwọn àkàndá ènìyàn àwọn tí Ọlọ́run dá ṣùgbọ́n tó dá ní ìdá ọ̀tọ̀ ẹ wá wò ó tẹ́ bá rí àwọn ọmọ wọ̀nyí ẹ wò ó ìwọ tó lẹ́nu tó lè fi sọ̀rọ̀ tó lójú tó fi ríran tó gbé ọwọ́ tó ṣe gbé tẹ́ pé o fẹ́ jẹun o ti ọwọ́ bọnú àwo báyìí o fi sẹ́nu fún ara rẹ̀ o jẹ́ wà á mọ orí Ọlọ́run èmi rèé mo lè dìde mo lè rìn ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń fi ìdí fà ní ìmí ọmọ ọdún 11 ìmí 32 years old wọ́n sì ń gbé wọn rìn ní mo dúpẹ́ Ọlọ́run dẹ̀ ní ṣe ti gbogbo àwọn abiyamọ tá ń bẹ nínú ilé Ọlọ́run ní ṣe ti wà bẹ́ẹ̀ àwọn títí wọ́n dẹ̀ ti rí bẹ́ẹ̀ náà ńkọ́ àṣà ní dà wọ́n sínú gọ́tà ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tèmi nínú ilé Adoka Homes ní àlejò mi àkejì lórí ètò lẹ́ni Adoka ẹ wá bá ń káwọn ará lé ìyá ògo wẹrẹ ìyá ìwé ẹ ṣeun bá ń káwọn ará lé akí gbogbo ẹ̀yin ará lé o ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di ẹ ṣé púpọ̀ ẹ kú fẹ́ wa èmi ambassador Adébáyọ̀ Adétúrọ̀ ọmọọba ni mo ń kí yín tọ̀wọ̀tọ̀wọ̀ on behalf of my special angels là ń kí yín pé ẹ ṣeun ẹ kú fẹ́ wa o God bless you. Adoka fún ìgbà àkọ́kọ́ tẹ́ wá sórí ètò Miliki Express rèé báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní ṣókí nítorí pé mo mọ̀ pé nǹkan tá a fẹ́ sọ pọ̀ dàntí rẹ̀ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ẹgbẹ́ kan wà nù wọn ẹ jẹ́ n bá ní ìgbé ẹgbẹ́ kan wá torí mo mọ̀ pé tí o bá ti ní bínú mọ́ bínú ọkọ mi mo bá díẹ̀ bá kú àtàlà ńlọ mo máa fẹ́ wúrẹ́ jẹ yẹn máa fa gùtọ̀ jọ́ka mo máa fi màálù ìtọ́dún ìgbàgbọ́ wọn kó láìkì wọn rẹ̀ láìkì èmi náà mọ́ bínú. ní ṣókí bẹ́ẹ̀ ṣe sọ a bẹ̀rẹ̀ Adoka Home ní year May 2005 lágbára Ọlọ́run May 1st this year ó máa pé 11 years tá a ti bẹ̀rẹ̀ Adoka Home. Nígbà tí a bẹ̀rẹ̀ Adoka Home a bẹ̀rẹ̀ ní Ìkòròdú ṣùgbọ́n kì í ṣe pé mi ò lérò pé àwọn áńgẹ́lì àyànfẹ́ mi báyìí ni mo máa tọ́jú torí látilẹ̀ ló ti wù mí wípé tí mo bá dàgbà tọ́lọ́run bá ṣe mí lólówó wípé ó wù mí tí bá ti márì tí mo ti ní àwọn ọmọ ti tèmi wípé ó wù mí kí n kọ́lé fún àwọn ọmọ tí ò níyà that's a normal real orphanage for normal children wípé kí n kọ́lé fún wọn kí n kàn máa tọ́jú wọn mo kàn fẹ́ mọ̀ because of some things tèmi náà ti nígbà tí mò ń dàgbà although I was never raised in an orphanage wọ́n bí mi although ìyá mi tètè kú kékeré ṣùgbọ́n ẹ̀gbọ́n bàbá mi gbà mí tọ́ ní ọ̀dọ̀ wọn ṣùgbọ́n nígbà tí mò ń dàgbà mo realize pé the paradise of every child is at the heels of their mother so mo fi wá wò pé tí n bá dàgbà tọ́lọ́run bá ṣe mí lólówó ó wù mí kí n kọ́lé fún àwọn ọmọ tí ò níyà mo fẹ́ wò bóyá ó possible kí n love àwọn ọmọ yẹn gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ràn àwọn ọmọ tètè mi so along the line ó kàn di passion fún mi right from my secondary school irú àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi ní secondary school tó máa ń wò mí they will bear witness to that torí CAC òun náà ti raise me n dẹ̀ máa ń sọ fún wọn tó máa sọ pé àjẹsùn ní pẹ́ẹ́dípẹ́ fọkànbalẹ̀ Jésù ètí lè dá wa yìí ṣì máa dàgbà a máa dàgbà Ọlọ́run àṣewà lólówó kí n tiẹ̀ kọ́lé fún àwọn tí bá tiẹ̀ kọ́lé tí mo rí tí mo hug kan ní wọn tí Jésù bá dé no problem ìjọba àwọn ọdẹ ti yá ni but along the line ní year 2005 mo lọ teach níbì kan ni ọdún gbogbo nǹkan ṣiṣẹ́ pọ̀ fún rere gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ because mi ò ń ṣe teacher I was never trained as a teacher I was trained as a social worker and at the same time I studied history and international studies so kò sí nǹkan tó ní pé kí n lọ ṣiṣẹ́ teacher but one way or the other mo ríra mi mo bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní school kan secondary school so along the line wọ́n sọ pé woman kan lóyún bẹ́ẹ̀ ó kú ọmọ yẹn wà gbà tí mo gbọ́ issue yẹn I felt so bad so kìíní yẹn ṣe mí bákan I never knew that God was waiting pé kí n bẹ̀rẹ̀ nǹkan tí
Adoka dálé ni so inú mi ò dùn mo ṣá lọ bá proprietary school and the Saint International School ní school ní Ìkòròdú mo á sọ fún ma ìgbà wọn máa san 10,000 fún mi as salary mo á ní ẹjọ́ mà láti next month ẹ máa pín half of my salary fún mi ní half kí school mú half dání ẹ pé I'm a social worker pé màá mọ tí mo ṣe máa báwọn èèyàn sọ̀rọ̀ let me see what people can bring pé ọmọ tó ń sọ pé ìyá ẹ̀ ṣaláìsí níwájú school yẹn pé I want to be part of àwọn tó máa support destiny ìpè dẹ̀ ní school yìí pé àwọn tó bá wà níbẹ̀ tán bá níyà ìpè I want to see what I can do ká lè máa ra nǹkan fún wọn so mo bẹ̀rẹ̀ sí ní make enquiries nípa àwọn ọmọ tí mo máa rí mo wá realize at the end of the day lóòótọ́ pé most of àwọn ọmọ tó máa ń dress tattered wá sí school wọn ò níyà sísà kí àwọn ti fi bàbá wọn sílẹ̀ kí àwọn ti kú bí a ṣe bẹ̀rẹ̀. ṣé ìyá nìkan ló máa ń fi bàbá lẹ̀ ní àbí bàbá òkè máa ń fi ìyá lẹ̀ ní lot of time. The same ni bọ̀ṣà pé bí nǹkan tó wà lọ́kàn tèmi kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní rí oríṣiríṣi yàn pé nǹkan tó bá ti wà lọ́kàn yàn lèèyàn máa ń follow èèyàn ò ní mọ bóyá other ones wà lọ́dọ̀ so bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn mo wá sọ fún àwọn school yẹn as God will have it àwọn school yẹn gbàgbọ́ nínú nǹkan tí mo ṣe wọ́n bẹ̀rẹ̀ sọ fún àwọn parents wọn lé wọ́n máa mú wa máa tọ́jú ẹ̀ sí school May 2005 kó tó di pé a máa parí that session ní school báyìí that time àti lówó tó yẹ pé ara aṣọ fún àwọn tí ò níyà tí ìyá fi sílẹ̀ láì bí irú ọ̀rọ̀ tẹ́ sọ àwọn míì wà tí ò láṣọ tán wà òkè ní school jẹ́ pé bàbá ló ń tọ́jú wọn the same náà ni ìyá wọn ti kú ọ̀ kó jẹ́ pé ìyá nìkan ló dá wà tó ń tọ́jú wọn tí bàbá ti sá lọ one way or the other báyìí bẹ̀rẹ̀ sí ní tọ́jú àwọn ẹni but along the line nígbà tí wọ́n fi di the following time wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mọ nípa kí àwọn student yẹn ti bẹ̀rẹ̀ sí ní bá mi sọ fún àwọn parents wọn ṣé pé tán bá ń bọ̀ wọ́n máa kó pálí noodles sórí tán wá ní pé tàná fẹ́ gbé fún wa ní pé àwọn parents wọn ní pé kán gbé fún Art Cares Foundation la máa ń pè gbà yẹn Art Cares Club wọ́n ní kán gbé fún Art Cares Club Art Cares bó ṣe di pé school fún wa ní store yẹn a bẹ̀rẹ̀ sí ní kó nǹkan sí so àwọn kan tá ni wọ́n á pọ̀ ju nǹkan tá lè fi take care àwọn tó wà ní school yẹn bó ṣe ti lọ bá proprietor yẹn pé ẹjọ́ sà pé ẹ fún wa ní bí a máa support wa pẹ̀lú school buses pé mo fẹ́ jẹ́ káwọn ọmọ yìí náà that's àwọn ọmọ school yẹn sìn kán ní ideas àwọn kan tó ń ṣẹlẹ̀ ní ìta irú àwọn tẹ́ sọ pé wayward ní school ó ṣe ó wà notorious ó ṣe kínní ẹ má bọ́dà àti sọ pé náà ọmọ ẹ̀yẹ kan jẹ́ kán máa tẹ̀lé mi jáde tí n ta bá ti ní outing bá ṣe bẹ̀rẹ̀ sí ní jáde ni a máa lọ visit àwọn ọmọ tó wayward yẹn kán máa tẹ̀lé yín jáde kán lọ rí ìrírí ayé kán lọ wo àwọn ọmọ míì. Honestly speaking ma and I never knew it would work and it worked irú àwọn tó ti wà ní SS3 SS2 tó yẹ pé wọ́n ti ń sátẹ̀ lọ́kùnrin jẹ́ pé mí gan wọ́n ti time wọ́n ti mọ̀ pé all the time abortion whatever mi ò ní ìdàtí ẹ má bọ́dà àti náà ẹ jẹ́ ká jọ máa jáde so our bẹ̀rẹ̀ sí náà there was a time àwa lọ sí Sister of Mother Teresa motherless home ni but when we got there àwọn wá ní àwọn challenge angels bí irú àwọn ọmọ kan wà bẹ́ẹ̀ the boy should be 2 years bí ọmọ ọdún méjì ló máa jẹ́ ń gbà yàn so wọ́n ti ṣẹ̀nẹ̀ ọwọ́ àtẹsẹ̀ so in fact èmi gan tí mo kó wọn lọ ẹ̀rù Ọlọ́run bá mi gbà because I've never seen that even when I was doing my IT as a social work student mi ò rírun kan bẹ́ẹ̀ rí because ọmọ ọdún méjì kí náà fi change so mo bèrè lọ́kàn lára àwọn sister yẹn ṣe all that explain fún wa pé ó ní nervous disorder so wọn ò dẹ̀ fẹ́ jẹ́ kó ṣubú ọ̀ pé ó máa injure rẹ̀ so they have to chain the child to the bed so bí àwọn ọmọ ibi wá ṣe wọlé I now realize that gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní sunkún wọn bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ so ọmọ àwọn bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ question lọ́mi pé màá kí ló lè fa irú nǹkan bí eléyìí then I started telling them nǹkan báyìí ló lè fà kéèyàn bí irú ọmọ bí eléyìí bóyá ẹ fẹ́ terminate oyún ọmọ yẹn ni one way or the other ẹ róyún yẹn ṣẹ́ nígbà tẹ́ bá bí oògùn yẹn ó ti ba ilé ọmọ yẹn jẹ́ àwọn ọmọ tó sì kéré bí ò tẹ̀ terminate oyún tí pelvic ẹ̀ kò tí lè gbà pé kó bímọ nígbà tó bá ti jẹ́ pé wọ́n force ọmọ yẹn bí fún ni tó wà ní first labour at the end of the day ọmọ yẹn ò ní wà okay ṣé ẹ believe pé nígbà táwọn ẹ bẹ̀rẹ̀ sí ní jáde after one of the occasion ní inú dúrà mi àwọn ọmọ yẹn máa wá wọ́n ti máa wá sí staff room wọ́n máa fi lẹ́tà bọ̀ inú dúrà mi they started sending messages to me letters pé àwọn òrírùn kan bí eléyìí aunty you are kìnnì kan you are this you are that báwọn yẹn ṣe tún wá bẹ̀rẹ̀ sí ní gbé mi jù what I was even thinking I now realize that these children not only that they are enjoying this but they are learning from this and not only that they are changing so before I left the school tó bá ti di pé wọ́n ní any notorious boy or girl and proprietors wọn pé ẹ má bọ́dà ẹ jẹ́ kó lọ sọ́dọ̀ ọmọọba pé ọmọọba máa take care and I thank God so we started from that like place that. But gbogbo èmi ni pé after some time tọ́lọ́run bá ṣe mí lólówó mo ṣáà máa kọ́ ilé tí mo máa àmì Jésù mà tí máa kó àwọn yẹn sí but àwa bẹ̀rẹ̀ sí ní support àwọn existing home gbogbo àwọn homes tó wà tí mo mọ̀ a bẹ̀rẹ̀ sí ní kó wọn lọ tán bá rí àwọn míì táwọn ọmọ yẹn gbọ́ láti wọn máa mú wá a máa lọ síbẹ̀ lọ visit wọn because we normally visit so until 2010 thereabout ó ní nǹkan tí a máa ń support nígbà tí mo wá rí táwọn invite mi síbẹ̀ yẹn I saw some children like this ó yà mí lẹ́nu ẹni yẹn bẹ̀ mí pé kí n jọ kí n bá òun develop ọ̀dọ̀
but when I got there I realized that nǹkan tí wọ́n ní bá ṣe ń ṣe ń bíbà èèwọ̀ bò mí ni mo wá rí i pé báwọn ṣe ń ṣe yẹn mi ò ní agbára ẹ̀jẹ̀ kò lè ṣeé ṣe fún mi so tí mo ṣe rí pé àwọn kan wà tí ìyà tún jẹ ju àwọn ọmọ tó jẹ́ pé wọn kàn níyà ni but wọ́n lè sọ̀rọ̀ wọ́n lè ṣe everything ọmọ tí ò níyà tẹ́ bàbá ní orphanage tó bá jẹ́ pé wọ́n ti adopt ẹ lè mọ̀ pé kò níyà náà unless ẹni tó bá adopt bá sọ pé wọ́n adopt ẹni they look good they are okay like us but like àwọn ọmọ báyìí tó jẹ́ pé tẹ́ bá ti rí wọn ẹ ti rí problem wọn so nígbà tí mo wá rí bẹ́ẹ̀ contact tí mo ní níbẹ̀ yẹn òun ló wá change let me say this is my destiny I will just put it that way because bí mo ṣe bá di pé mo délé tí mo fẹ́ sùn my mind keep mo ti fẹ́ dá ti tọ̀dọ̀ mi sí ọ̀dọ̀ mi tí lówó tí mo lè fi kọ́lé fún wọn but mo ti wò pé let me get a home for them kí n rent kí n máa gba àwọn ọmọ tí ò níyà síbẹ̀ pé anytime náà lè rọ ọmọ gbé ọwọ́ rẹ wá wípé àwòrán jẹ́ and is rent àti pé bí 5 years nígbà yẹn kó máa wà ń bẹ̀ but tí n bá ti lé tí n bá ti fẹ́ sùn má ní má padà sí ìyà tó ń jẹ àwọn ọmọ tèmi ti rí bẹ́ẹ̀ wọn ò lè rìn wọn ò lè ṣe anything ebi ń pa wọn kò sí anything fún wọn I was like no if God can make me to make these kids smile then why can't I go instead tí ma fi criticize ẹni tó ṣe because mo ti bá yẹn fà á ti mo jọ pé I have to move away from places like this so to cut the story short I had to turn that orphanage normal orphanage to children that they call them disabled but I don't like the term disabled so and anytime tí n bá rí wọn I don't know the right word to even use for them more than angels because mo mọ̀ pé God has reason for allowing them to be this way so bá ṣe bẹ̀rẹ̀ ní 5.5 years ago as in taking care of children like this because by the time God still make me a very rich woman jẹ́ pé my college definitely just to say thank you to my own mom because tí wọ́n bá kú mi ò ní mọ̀ bóyá àwọn ọmọ tí ò ní ìyá ń jẹ ìyàwó rẹ̀ bá I love motherless children so definitely they are part of Adoka Home but for now all the children you are seeing in Adoka we have 24 of them. 24. Yes ma. Lẹ́dẹ̀ ń tọ́jú. Ǹjẹ́ ẹni alágbàtẹrù àbí tẹ́ni 1 or 2 people tẹ́ pé wọ́n máa ń dìde ìrànlọ́wọ́ sí yín ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ àbí oṣooṣù àbí báwo lẹ ṣe ń tọ́jú wọn láìsí means of livelihood níbòmíì kan. Láti dáhùn ìbéèrè yín mà á ní púpọ̀ ṣùgbọ́n a ní díẹ̀ náà because a rí àwọn aláàánú tó máa ń ràn wá lọ́wọ́ irú Easter tá a ṣe kọjá ìsìn aṣọ Easter wà láwọ̀ so ìgbà tí télọ̀ wọn rán fún wọn mo ní ẹ jẹ́ kó kó ọ̀pá àtàbọ̀ méjì fẹ́mi náà ẹ jẹ́ kémi náà bá wọn wọ̀ so irú ẹni yẹn oríṣẹ́ tá à ń ṣe and she felt so she felt somehow ẹ̀rọ Ọlọ́run náà bá àwọn náà wò pé àwọn fẹ́ máa ràn wá lọ́wọ́ so irú madam yẹn tí wọ́n máa ń ràn wá lọ́wọ́ tá a bá fẹ́ ṣe anything any festive period. èèyàn kan ṣoṣo nìyẹn so lákòótọ́ ẹ sì fẹ́ èèyàn sí káwọn èèyàn dìde it doesn't have to be aṣọ. no. oúnjẹ even dápà lásán mo kàn fi yẹn ṣe àlàyé ni à ń bẹ àwọn èèyàn ọmọ Nàìjíríà rè láti wá ràn wá lọ́wọ́ because ẹ jẹ́ kí sọ sí nǹkan fún yín àwọn ọmọ ìbẹ́ ṣe ń wò wọ́n I never knew because kí n ṣáà sọ pé it's my destiny let me put it that way bọ́n ṣe wà yẹn ìtọ́jú tí à ń fún Àbẹ̀kẹ́ ló wà lẹ́sẹ̀ yẹn ọba pè mí sílẹ̀ lélẹ̀ eléṣẹ̀ṣẹ̀ jọ wá ṣe eré gbé after birthday mi lárí lè dànù síbi kan ní wá sí mi ṣe rí ìtọ́jú tá à ń fún ẹni tó kéré jù nínú wọn báyìí òkè ká ní Àbẹ̀kẹ́ sì máa ju ọmọ ẹ̀ eléyìí ló máa kéré jù torí àmọ́ ọdún eléyìí akànrí gbé ni eyín mẹ́rin ló ṣì wà lẹ́nu ẹ̀ so ó ṣẹ̀ máa fẹ́ lọ pọ́ ọmọ ọdún méjì ni ìtọ́jú láàárín ọ̀sẹ̀ kan sí méjì tá a ti rọmọ ìgbé ìtọ́jú tá a ti fún owó tá a ti ná lé lórí tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ tó ń rìn tí ò sí nǹkan tó ṣe lànà lé lórí ni a ti show dáadáa lára they are very very difficult to take care of. okay now eléyìí sí àtọmọ ọdún mélòó. ọmọ ọdún 2 àbọ̀ lọ. èwo ló dàgbà jù nínú gbogbo wọn. Dayọ̀ èyí tó gbẹ̀yìn lọ́run ló dàgbà jù. èló ọmọ ọdún mélòó nìyẹn. ọmọ àpọ̀ ọmọ ọdún 11 lọ́dún. 11 years. so gbogbo ẹ̀yin òbí Adoka gbogbo ẹ̀yin abiyamọ nínú ilé pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ wò a ò ní dààmú lórí àwọn ọmọ tọ́lọ́run fún wa gbogbo ìwọ tó jẹ́ aláboyún àbí ìwọ tó ń wojú Ọlọ́run fún ọmọ ibi tó lè ṣe sí rèé o tọ́lọ́run àti dáhùn mo fẹ́ kẹ́ dìde lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà ẹ jẹ́ ká ran Adoka Homes lọ́wọ́ ní nǹkan kí nǹkan
tẹ́ ẹ bá ní láti fi ràn wọ́n lọ́wọ́. Adoka ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀, nọ́mbà wo ni gbogbo àwọn olóríire tó ń wò nínú ilé lè pè mí sí ní ṣókí? Nọ́mbà wa 081 0111, that's 111 8670. Lẹ́ẹ̀kan sí. 081 0111 8670. Ẹ ṣeun mo dúpẹ́. Òun lè ti gbọ́ yẹn lẹ́nu ọmọọba Adétòrò. Wọ́n wà lórí Facebook àbí Adoka Homes wà lórí Facebook. Adoka Homes. Ẹ bá wọn pàdé ńbẹ̀, ẹ dẹ̀ pè wọ́n. Bẹ́ bá ní nọ́mbà wọn yẹn pè mí, màá fún yín. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé, ẹ jẹ́ ká dìde ìrànlọ́wọ́ sí Adoka Homes. Ìrànlọ́wọ́ náà kò ní fi wálẹ̀ o. Gbogbo ibikíbi táwọn ọmọ wa bá dé láyé, wọ́n máa bójú ẹ̀rọ Ọlọ́run pàdé. Ẹ jẹ́ ká lọ sí ilé agbára gbogbo tó ń wò nínú ilé. Tí mo bá padà dé, àtèmi àti àlejò mi, táàjọ késè tó ń lẹ̀, láàjọ wọlé dé, ẹ kú dédé àsìkò. Lórúkọ Jésù, ìyanu yóò ṣẹlẹ̀. Lórúkọ Jésù, ìyanu yóò ṣẹlẹ̀. Oh, ìyanu yóò ṣẹlẹ̀. Oh, ìyanu yóò ṣẹlẹ̀. Ṣé o ti gbọ́ nípa obìnrin orísun ẹ̀jẹ̀ tó fọwọ́ kan ìṣètì aṣọ Olúwa sì mú láradá, ó gba ìwòsàn rẹ̀. Èyí ló fi hàn wípé ìyanu yóò ṣẹlẹ̀. Lórúkọ Jésù, ìyanu yóò ṣẹlẹ̀. Lórúkọ Jésù, ìyanu yóò ṣẹlẹ̀. Ìyanu yóò ṣẹlẹ̀. Oh, ìyanu yóò ṣẹlẹ̀. Ṣé o rántí ọmọkùnrin Lázárù tó kú fún ọjọ́ mẹ́rin? Olúwa lọ síbi ibojì rẹ̀, ó pe orúkọ rẹ̀, ó sì jí dìde. Ó kú ọjọ́ mẹ́rin, ó dá láyé. Èyí ló fi hàn wípé ìyanu yóò ṣẹlẹ̀. Lórúkọ Jésù, ìyanu yóò ṣẹlẹ̀. Lórúkọ Jésù, ìyanu yóò ṣẹlẹ̀. Oh, ìyanu yóò ṣẹlẹ̀. Oh, ìyanu yóò ṣẹlẹ̀. Ṣé o rántí òpó Sáràfátì tí àwọn onígbèsè fẹ́ máwọn ọmọ rẹ̀ lọ, tí Olúwa fi ṣe ìyanu?